Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dá. Mo kí gbogbo wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan wa. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tẹ́ ń wò mí ní alẹ́ yìí, ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi létí náà ní di. Ẹni ó ṣe ọwọ́ alẹ́ pé tí mo fi ṣe upload fídíò yìí, tí mi ò bá tètè rántí láti upload eléyìí, mo máa gbàgbé next topic tí mo fẹ́ treat fún wa. Ó lè jẹ́ ọ̀la ní agbára Ọlọ́run máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹnìkan béèrè lọ́wọ́ mi ni ó mú ọ̀rọ̀ kan wá ní ibi tí mo wà ní òní. Ó ní òun pàdé arákùnrin kan. Arákùnrin yẹn gan ló fi ẹnu ara ẹ̀ ló fi sọ fún un pé ibi tí ìyá kan béèrè ẹni yìí, ó ní ẹni yìí ló dá ọ̀rọ̀ yẹn sílẹ̀ níbi tí a jókòó sí. Ó ní ǹjẹ́ iṣẹ́ tó máa fi ń jẹ lótìrì wa? Ó béèrè bẹ́ẹ̀ ní ọwọ́ mi. Dóò tí mo bá sọ pé kò sí, irọ́ ni. Tí mo bá ní kò sí, irọ́ ni. Ṣé rí gbogbo ìpìlẹ̀ bí èèyàn ń wá lottery number, nǹkan tó hard díẹ̀ ni. Ó hard díẹ̀ yẹn láti rí. Pàápàá jùlọ ní Nàìjíríà tàwa yìí, wọ́n ń pe àwọn géèmù kan, tẹ́tẹ́ kan tó máa ń ta bóyá bíi Bet Naija tàbí Bàbá Ìjẹ̀bú, gbogbo nǹkan yẹn. Nǹkan tí mo kàn fẹ́ káwọn yẹn mọ̀ ni pé bí a ṣe mọ̀, bí wọ́n ṣe máa ń ta Bet Naija ó yàtọ̀ sí bí wọ́n ṣe máa ń ta Bàbá Ìjẹ̀bú. Tó bá jẹ́ pé kinní yẹn wà accurate ni, irú àwọn tá à ń ṣiṣẹ́ yìí gan-an bóyá gan-an àwọn máa jókòó dáhùn ló mọ ibẹ̀ pé nǹkan tá a máa jókòó tì nìyẹn. Èkì wà accurate. Mo kàn fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ẹni. Ṣé wá rí, mo ti lọ sí ọ̀dọ̀ ẹnìkan rí nígbà kan tó sọ ọ̀rọ̀ kan nípa kinní yẹn bí òun fún èèyàn nọ́mbà. Wọ́n ní báwo ni ó ṣe jẹ́ tí ẹ̀yin fún èèyàn nọ́mbà. Wá ṣàlàyé system tó lò, kí ṣe pé bóyá ó lu nǹkan kan ibi tó ti ń bá ẹni yẹn bọ orí. Ó ní nǹkan yẹn ti jáde pé so máa ń play Bàbá Ìjẹ̀bú nínú máa ń play nọ́mbà kan jáde sí ẹ̀kọ́ lọ́ta o. Ibi tí mo ti gbọ́rọ̀ yẹn nìyẹn. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ṣe lottery tó jẹ́ pé tó jẹ́ nọ́mbà, ọ̀nà tí àwọn èèyàn máa ń gbà tí wọ́n máa fi ń rí kì í ṣe nǹkan tó easy. Mi ò ṣe rí o, mi ò ṣe rí fún yàn. Kíní kan ni tèmi mọ̀ pé tẹ́ ẹ bá rí, tí wèrè bá rí yàn tó bá fún yàn nọ́mbà tàbí ìyá àgbàlagbà kan ó pè òfin nọ́mbà, iṣẹ́ tí èèyàn máa ń lò débẹ̀ ó wà dáadáa. Èmi á ṣàlàyé ẹ lọ́la. Èmi ò sọ pé bóyá kẹ́ ẹ pè mí kí n fún yín o, mo fi Ọlọ́run bá tó ṣẹ̀dá mi fi búra. Torí mo bẹ̀rù kíní kan, iṣẹ́ tí mo bá máa ṣe fún yàn tí ò tí dá mi lójú. Èyí tó bá dá mi lójú tí mo bá ṣe fún yàn, ìyókù wa kù sọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ tí ní ọkàn tèmi màá mọ̀ pé yes, right ni mo ṣe. Bí ọ̀nà tí àwọn èèyàn máa ń gbà tí wọ́n máa fi ń rí nọ́mbà, àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé iṣẹ́ àwọn ẹbí àgbà gan. Ó ní máa sọ fún yàn pé tẹ́ bá ń gbọ́ sí àwọn ẹbí àgbà, iṣẹ́ ẹbí àgbà, ìmùlẹ̀ àwọn àgbà kì í ṣe nǹkan tí wàá jókòó lé tí ó gbowó wá fún ẹ. Ó lè mú connection wá. Mo ti gbọ́ rí níbi tí ibì kan tá lọ náà ni. Wọ́n ní ẹni yìí fún ìyá àgbàlagbà kan ní owó ni. Ìyá yẹn bá pè pé kó wá pé
ṣé bọ́ mọ̀ ń play bàbá oníbẹ̀ ni tọ́ gba báyìí lọ play ẹni yẹn dẹ̀ gbà ó dẹ̀ jẹ́ 3 number ló fún ẹni yẹn wọ́n pè ní 3 direct ló fún ẹni yẹn gbà náà ẹni yẹn dẹ̀ play ó dẹ̀ rí bẹ́ẹ̀ àwọn yẹn wọ́n sọ pé ní ó níṣẹ́ tó máa lò débẹ̀ bẹ́ẹ̀ ni ó dẹ̀ yé ni bẹ́ẹ̀ ni ó níṣẹ́ tó máa lò débẹ̀ tó bá di ọ̀la lágbára ọlọ́run sọ wá ju ọ̀la lọ tí mi ò bá lè sọ lọ́la pẹ̀lú àṣẹ ọlọ́run máa sọ lórí ètò yìí nǹkan tí èèyàn lè lò tí èèyàn lè fi pàdé irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ṣe lásán ni wèrè ó pèèyàn tí ó fún yàn nọ́mbà ni ṣé gbogbo èèyàn ni wèrè ń pè ní ṣé gbogbo èèyàn ni wọ́n ń fún ní nọ́mbà no gbogbo èèyàn kọ́ òkè ẹ wo kíní kan tó ṣẹlẹ̀ sí mi náà ọjọ́ kan mo fi àwọlésùn mi yìí mo fi búra mo fi ọlọ́run sí ẹlẹ́rìí ṣé rí àwọn ẹ̀bì àgbà wọ́n máa ń ṣiṣẹ́ dé stage kan tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti fẹ́nu ẹ̀ sọ gan mo máa rí bẹ́ẹ̀ kí ṣe gbogbo gbà èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa yìí mi ò fún yín ní 100% pé gbogbo yín ló máa ṣiṣẹ́ fún mi ò fún yín ní 100% gbogbo yín ló máa ṣiṣẹ́ fún kódà èèyàn 50 lè lò kó jẹ́ pé èèyàn méjì péré ló máa ṣiṣẹ́ fún mi ò lè fún yín ní 100% pé gbogbo yín ló máa ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ mi ò ní sọ lálẹ́ yìí kí ọlọ́run kó sọ wá ju ìgbà míì lọ ẹni tó bá pè mí lórí ẹ̀ mo lè kan lábùkù torí mi ò wá láti wá polówó ọjà tí ọkọ̀ tàbí máa fẹ́ polówó máa polówó ẹ̀ fún live and direct ni eléyìí láṣẹ ọlọ́run máa ṣàlàyé fún wa pẹ̀lú àṣẹ ọlọ́run ok tí ẹ kàn máa rí pé èyí tí mo ló ṣẹlẹ̀ sí mi kó tó pé mo gbàgbé mo wà ní ìtànjọ́ náà níbi tí mo máa ń jókòó sí mo wá rí ẹnìkan tó sùn tájọ máa ń ṣeré wọn ni akílẹ̀ tó fi sùn báyìí ó ní ó lóun nídìí owó ni sẹ́mi náà nídìí owó ni ẹ dákun sẹ́mi náà nídìí owó ni mo ní onídìí owó mo dẹ̀ kó máa ń play bàbá Ìjẹ̀bú mo ní kó lọ play Psalm 19 verse 32 mo ṣe sọ̀rọ̀ yẹn fún immediately mo ti ń lọlé mo tún padà mo tún lọ bá pé ẹ play Psalm 19 verse 32 mi ò dé rí nǹkan kan mo fi ọlọ́run tó ṣẹ̀dá mi fi búra kí ṣe pé bóyá mo rí pé mo yà wo owó ni mo rí ó kàn jáde lẹ́nu mi lọ́yẹn ni ibi tí mo ti wá ń lọ àwọn tó tún máa ń play ẹ̀ níbẹ̀ mo tún rí wọn tán pọ̀ mo da ẹnìkan mọ́ bẹ́ẹ̀ mo wá ń pariwo ẹni yẹn pé lágbájá Psalm 19 verse 32 kò ló play o àwọn á lọ sí Bible wọn wo Psalm 19 wọn rí 32 pé Psalm 19 ò dé 32 bẹ́ẹ̀ ni tí mo kọ́ sọ fún bó ṣe play nìyẹn alẹ́ ọjọ́ yẹn bó ṣe pè mí nìyẹn pé wàláhì nọ́mbà méjèèjì drop pé nọ́mbà méjèèjì kò drop so ó máa ń wà bẹ́ẹ̀ ṣé tẹ́mi náà bá mọ̀ lára pé ó máa drop gan-an ṣé wọ́n ní 30 ò dáa èmi náà ní kó bóyá bí 15 tàbí 5,000 lé lórí ṣé rí èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa ní ọ̀la lágbára ọlọ́run tí n bá ti ṣàlàyé àwọn nǹkan tó máa tẹ̀lé máa ṣàlàyé fún yín ìgbà tẹ́ ẹ bá ń lọ ẹ máa kíyèsí ra yín ẹ lọ ẹ máa ṣàánú dáadáa tẹ́ bá fẹ́ ráàánú gbà ẹ máa ṣàánú dáadáa ẹ jẹ́ kó di ìgbà tá a bá mú next topic wá ẹ má wàá gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó fún wa ní àǹfààní orí nǹkan mi ta ti ṣe àtẹ̀yí tí àti sí èmi náà lọ́mọ yín àbúrò ìlú fẹ̀yìn dr mutola ti bóyè tó ó dàbọ̀.